Ọ̀ṣọ́bùn Abu Sa'id al-Khudri. Abu Sa'id al-Khudri ìmọ̀ ṣe jálàbí. Abu Sa'id tábà ní jálàbí ọ̀dà kọ̀ọ̀màjìlẹ̀ mímọ̀ ni. Rádìísì ni. Bọ́ ọba rádìísì dáadáa, ó mọ̀ wípé jálàbí is very okay. 100% ni jálàbí fi dá. Jálàbí dá dáadáa. Èyí tí ó bá dá ńbẹ̀ òun láyọ̀ kú ńbẹ̀. Bí ìsìlámù ti dá ntí ó dá ńbẹ̀ nínú rẹ̀ àwọn láyọ̀ kú ńbẹ̀. Ìsìlámù dá lóòótọ́ àmọ́ ká pààyàn kò sínú ẹ̀. Ìsìlámù dá lóòótọ́ àmọ́ kí abatèèyàn jẹ́ kò sí ńbẹ̀. Ìsìlámù dá ká ṣòfófó kò sí ńbẹ̀. Gbogbo irú àwọn nǹkan yìí sì ń bẹ nínú ìsìlámù ayọ̀ kú ńbẹ̀. Wọ́n jẹ́ mùsùlùmí a dá ìsìlámù yọ lọ́tọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ orin ọ̀dà nípìnlẹ̀ èyí tí ó bá dá ń bẹ̀ ayọ̀kù ń bẹ̀ mọ̀lúdì dá èyí tí ó bá dá ń bẹ̀ ayọ̀kù ń bẹ̀ jálàbí wá dá báwọn àgbàlagbà tàná ti ṣe jálàbí tí wọ́n rí pé tó bá ṣàdúà fún yàn ẹni wọ́n ṣàdúà fún ní ó wá wí pé ìgbà àbí wọ́n ṣàdúà fún yàn wá dùtọ̀ àdúà tá a ṣe yìí ó fà àwọn ọmọ kéwú lówó àdúà ó sì fẹ́mi náà lówó àdúà kágbà bẹ́ẹ̀ sábìtún fil hadith ó ní lẹ́bẹ̀ nínú hadith Abu Sa'id al-Khudri kí n sáré jáwọ́ sí yìí àwọn àbọ̀n jálàbí tí wọ́n bá mú kí jálàbí ọ̀dà kó lè rí ní tí èbì sí Abu Sa'id al-Khudri ìmọ̀ ṣe jálàbí kí ni jálàbí rẹ̀ òun là ń pè rúkíyà ẹni tá ààrẹ bá mú wọ́n máa pè é ni wọ́n wá pè wá ààrẹ mẹ́ni yìí bá wá yanjú ẹ̀ yóò wá gbé ẹ̀rí rẹ̀ mú yóò ké àyà sí yóò ké àwọn àyà sí òun náà tún wá kí àwọn tóun náà mà léyìí tó hun fúnra rẹ̀ inú kọ ọlọ́run yóò sá sí òun tó wọn gbádùn àmọ́ yóò sọ fún wọn pé yóò gbádùn o àmọ́ tó bá gbádùn yín gba ẹran báyìí yín gba rànkúnmí báyìí yín gba àgùntàn báyìí ìgbà àgbò báyìí wọ́n sì fún ìgbà màlúù wọ́n sì fún ìmọ̀ ṣe bẹ́ẹ̀ ó wá gba jálàbí ńjọ́ kan ó ṣiṣẹ́ nígbà tó gba jálàbí ó wá yanjú jálàbí òun tán àwọn ẹni òun bùkátà àwọn bíyà wọ́n wá kó ẹran fún ẹran náà tó mẹ́wàá ó wá mú lọ́dọ̀ Ànábì Muhammad orí ya Rasulullah gbogbo ń tà ń dánwò ó kọ̀ rẹ̀ láfi ń dánwò ọ̀gbọ́ gbogbo ń tà ń dá lára ó kọ̀ rẹ̀ láfi ń dá bá ṣàdúà fún wọn táwa lọ́rọ̀ wọlá nàbí ìwòsàn yóò sì wòsàn nígbà wa ń dá gbogbo ẹ̀ lára àgbọ̀dọ̀ má mo tukú sí wa àwa náà padà wálé ó ń sí ọlọ́run ẹni tí mo gbà ní ẹni tí mo wòsàn lọ́lọ́run tọwọ́ mi wòsàn ànábì wa mú ra ọmú inú àgbò tó kó wa ànábì náà mú tiẹ̀ ń bẹ̀ ipò ń sí ọlọ́run mú ń bẹ̀ ànábì wa ní ìwọ Abu Sa'id al-Khudri àdísì yìí náà ni mo fẹ́ kó mú lọ́wọ́ inna ahaqqa ma akhastum alayhi ajran kitabullah inna ahaqqa ma akhastum alayhi ajran kitabullah inna ahaqqa ma akhastum alayhi ajran kitabullah èyí tó dá tó tọ́lẹ̀ tọ́jú tó lè gba owó lérí ẹ̀ tó gba owó ṣẹ́ owó ọ̀yàkọ́ àárùlọ̀yà ọgbà owó sẹ́lérí ẹ̀ òun ni tíra ọlọ́run láyà ọlọ́run kí ló fà tá nábì fi wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam èyí wọn ò túmọ̀ wípé alẹ́ ló nǹkan mí kágbówó alẹ́ ló ti bílẹ̀ kágbówó alẹ́ lo ewé àtẹgbè kágbówó alẹ́ hàntú kágbówó alẹ́ sàdúà kágbówó alẹ́ ké nǹkan mí yàtọ̀ fún kitabullah alẹ́ ké ń táwọn àfa àhùjọ kágbà owó àmà nábì jí ó yé wa wípé èyí tó dájú jù àhákọ̀ èyí tó lẹ́tọ̀ọ́ jù tó lè gbowó lórí ẹ̀ ní tírà ọlọ́run alukur'an tó o bá fi ṣe wòsàn kí ló fà tá nábì fi wí bẹ́ẹ̀ ìtọ́jú ó wí bẹ́ẹ̀ ni pé gbogbo yòókù kò sú ọ alukur'an nìkan ló sú ọ ntọ́fà nù ìta nábì fi sú ànábì fi fọwọ́ yìí ń gbáyà ọ fọwọ́ yìí ń gbáyà kò fọwọ́ àwọn yòókù gbáyà ni kò ní amáde bẹ́ẹ̀ kò ní a sì má fi ṣe wòsàn àmì kò sì ní a má gbàǹtà gbà lérí ẹ̀ Abu Sa'id al-Khudri sàábì ànábì ni lójú ayé ànábì náà ní ti ń ṣe jálàbí ànábì ó sì kọ́ fún kọ́dà nínú ń tọ́pa ànábì náà tó mú bẹ́ẹ̀ àmì yìí tẹ́mi fún ayé yìí
èmi ọ̀sọ́ dó ń jẹ èmi ń ṣàánú gbogbo mùsùlùmí ayé ó ti yé báwo kó ní kálukú lè máa ṣàǹfààní ń bẹ bàbá sọ dó ń jẹ ní àpàtẹ rẹ̀ a sì kọ́ sí wípé máa gbé bùkátà rẹ̀ wá wá sọ fẹ́ nìkan pé gbé bùkátà rẹ̀ wá tó wá ní sọ fún yàn pé ó gbé wá ẹnu èyí tí àárín yìí náà ó tó wà ó ti yé báwo tọ gbogbo jama eléyìí jẹ́ àǹfààní ayé kẹ́ ẹ fi ṣàǹfààní ọlọ́run ó jẹ́ ọba yín láàmú gbogbo ẹni ọba lò yóò ṣe déédéé rẹ̀ ọlá muhammadu rasulullah fatiha kọ̀ọ̀kan lápapọ̀ wa bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina as-siratal mustaqim siratal ladzina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin.